Ẹgbẹ́ àwọn àgbẹ̀ lórílẹ̀‐èdè yìí AFAN ti ṣe kìlọ̀kìlọ̀ pé èyíkéyìí nínú àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n bá kẹ́fín pé ó ń ta àwọn nǹkan ìrónilágbára fún iṣẹ́ àgbẹ̀ tí ìjọba fún wọn yóò fi mú kàtà òfin. Alága ẹgbẹ́ AFAN ẹ̀ka ti ìpínlẹ̀ Yobe ìyẹn Alhaji Usman Ngari ló fi ìkìlọ̀ yìí léde nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ní Damaturu tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Yobe. Ìwé ìròyìn The Matrix ṣàkójọpọ̀ rẹ̀ pé láìpẹ́ yìí ni ìjọba ìpínlẹ̀ Yobe pín àwọn ẹ̀rọ katakata kéékèèké àti ńláńlá fún àwọn àgbẹ̀ 3,350 lábẹ́ ètò ìrónilágbára nínú iṣẹ́ ọ̀gbìn. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé èròǹgbà ìjọba tó fi gbé ìgbésẹ̀ yìí ni láti rí dájú pé oúnjẹ pọ̀ lọ́pọ̀ yanturu àti pé kí ètò ọrọ̀ ajé lè fìdí múlẹ̀ dáadáa. Gẹ́gẹ́ bí Ngari ṣe sọ, ó ní ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ pé ó ń ta ẹ̀rọ katakata tiẹ̀ yóò rí ohun tí ojú ẹnikẹ́ni kò rí rí. Àgbẹ̀ 30 ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan ni ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n jẹ àǹfààní ìrónilágbára yìí ní wọ́ọ̀dù 52 tó wà ní ìpínlẹ̀ náà. Wàyí o, alága ẹgbẹ́ àwọn àgbẹ̀ ọ̀hún ti wá dúpẹ́ lọ́wọ́ gómìnà Mai Mala Buni ti ìpínlẹ̀ Yobe fún àgbékalẹ̀ ètò náà léyìí tó ní yóò jẹ́ kí iṣẹ́ ọ̀gbìn rọrùn láti ṣe tí owó yóò sì máa wọlé lọ́pọ̀ yanturu. Ẹ darapọ̀ tàbí kẹ́ ẹ tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.